ewé ń jẹ iwájú ṣáni tí tàwa Ọlọ́run ló dé. Mo kí gbogbo wa nínú lóko ní gbogbo ibikíbi ayé káyè tá a ti ní àǹfààní láti máa wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di. Mo kí gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbàlagbà wa. Mo kí ọkùnrin inú wa, mo kí obìnrin inú wa, mo kí ọmọdé wa, mo kí àgbàlagbà wa. Tó bá jẹ́ pé àárọ̀ ni a wà, mo kí gbogbo wa ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni a wà, mo kí gbogbo wa ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ ni a wà, mo kí gbogbo wa ẹ káalẹ́. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátibóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́. Ẹ rí, ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkélé kó máa fún wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe tí a sì máa ṣe. Ní fídíò tí mo ṣe last, mo promise wa bí a ṣe máa ń fi ìkarahun ògbìn tá a máa fi ń gbọ́ àtọ̀sí tó sì dájú. Gbogbo wa ni a mọ̀ pé àtọ̀sí tí a ń sọ̀rọ̀ nípa èyí bó ṣe ń ṣe ọkùnrin náà ló máa ń ṣe obìnrin. Bó sì máa ń sọ fún àwọn tí wọ́n ń treat àtọ̀sí ńgbà míì pé ọkùnrin tó bá ti ń treat àtọ̀sí kó gbìyànjú kó máa treat ẹ̀ náà fún ìyàwó rẹ̀. Wọ́n tó bá ń treat àtọ̀sí tó jọ́kùnrin tó ń treat àtọ̀sí tó ò treat ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, kò sí àní-àní àtọ̀sí náà ó tún padà sí ẹ́. Àtọ̀sí dẹ̀ pọ̀ oríṣiríṣi gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Oríṣiríṣi àtọ̀sí ni olúkálùkù wọn ní ìwòsàn. Àmọ́ àwọn ìwòsàn kan wà tó yẹ pé kò sí àtọ̀sí tí ò gbọ́. Kódà nígbà tí mo tún gbọ́ débi pé àtọ̀sí ó máa ń mú èèyàn láti bí, tó bá jẹ́ pé ọkùnrin, láti bí okùn nǹkan ọmọkùnrin wá bí ìdodo. Tó fi ń jẹ́ pé tírú ẹni náà tó bá bẹ̀rẹ̀ tó bá fẹ́ dìde á fà bí ìgbà pé okùn kan fẹ́ jábẹ̀ tó máa dùn, ó máa pẹ́ kó tó lè balance ìnàró báyìí dáadáa. Ìgbà míì àtọ̀sí a lè tọ̀ tán tó jẹ́ pé bí ọyún á tún máa jáde lẹ́nu nǹkan ọmọkùnrin. Bẹ́ẹ̀ ni àtọ̀sí ń gbà míì èèyàn lè tọ̀ tán kó jẹ́ pé ẹ̀jẹ̀ ni ó jáde. Bẹ́ẹ̀ ni àtọ̀sí kan náà tó yẹ pé tí àtọ̀sí bá ṣe ọkùnrin, gbogbo nǹkan ọmọkùnrin ẹ̀ ni ó máa ró gẹ́gẹ́ bí ẹni tó bá èèyàn bíi 10 sùn ni. Àtọ̀sí kan náà máa ń ṣèyàn bẹ́ẹ̀. Ṣé torí àtọ̀sí tó bá pọ̀ lára ọkùnrin, mo ti sọ̀rọ̀ ẹ̀ rí, that was 2017 ni. Ẹnìkan pè mí nígbà tí mo lọ sí orí òwúrọ̀ láwà tí wọ́n interview mi lórí àtọ̀sí. Dókítà kan pè mí later nígbà tá a ṣe program tán. Nǹkan tó kàn sọ ni pé ó ní òun ti ń bá ẹnìkan argue nǹkan yẹn rí, pé níjọ́ tí òun wo program yẹn pé inú òun dùn pé òun àtẹnìyẹn jọ wà. Ṣé ẹ rí tí àtọ̀sí bá wà lára ọkùnrin, mo máa ń advise ọkùnrin tó bá ṣe tán láti fẹ́ sọ pé o fẹ́ bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀,
tó sì fẹ́ ṣe pé kó doyún, lóòótọ́ ọlọ́ọ̀ba ni ọba tí ó ní déédé lọ́dọ̀. Kí ẹ̀dá kó sì mọ tọrọ nǹkan tó bá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá ṣe tán tó fẹ́ bá ìyàwó ẹ̀ ṣeré ìfẹ́, pẹ́pẹ́rẹ́ ìfẹ́ tí ó fẹ́ bá ṣe, ó gbọ́dọ̀, ìwọ náà ti ní determination pé ó gbọ́dọ̀ ní oyún, ó gbọ́dọ̀ ní oyún. Ẹ jẹ́ ká kọ́ gbọ́ àtọ̀sí dáadáa, ká treat ara wa, ká treat àtọ̀sí dáadáa, nítorí pé ẹni tí àtọ̀sí bá mú, ọkùnrin tó bá mú tí àtọ̀sí ti dà láàmú gidi, tó bá fi bá obìnrin ní àjọṣepọ̀, tí ọmọ náà bá, tí oyún, tí eré náà bá lè doyún, àfàìmọ̀ kó mọ́ lọ bí ọmọ tí ó mọ bàyàn nú jẹ́. Gbogbo wa ní bọmọ tí ó bà wá nú jẹ́, torí irú ọmọ bẹ́ẹ̀ lè máa balance. Àwọn ètò kan wà tí ọkùnrin máa ń tọ́jú, tó máa ń lò dáadáa kó tó di pé mo fẹ́ ṣeré ìfẹ́. Lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run náà ó pọ̀ lọ́wọ́ wọn dáadáa. Àwọn ẹlòmíì wọ́n á ti ṣe àwọn ètò kan tó jẹ́ pé nígbà tí ọmọ náà bá fẹ́, tó bá délé ayé, gbogbo nǹkan tó ń jẹ́ àìsàn kò ní ṣe ọmọ náà. Kódà ẹlòmíì tí máa ń parí sí ọmọ ẹ̀ láti inú oyún, bàbá ní ó máa lò sára kó tó di pé yóò bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀. Tí wọ́n bá ti dáwọ́ pé àdúrà kó doyún ní ó máa gbà pé tọ̀, gbogbo gbìyànjú tá a ṣe sára k'Ọlọ́run má jẹ́ kó di asán. Tí àtọ̀sí bá pọ̀ lára ọmọ ọlọ́mọkùnrin, ó ní nǹkan tó ń bàjẹ́ nu ara. Tó bá dẹ̀ lọ fi irú àtọ̀ bẹ́ẹ̀ náà tó bá fi bí ọmọ, k'Ọlọ́run jẹ́ k'ọmọ náà dá pé. Ló fi jẹ́ pé a gbọ́dọ̀ tọ́jú ara wa. Ẹ tó kíyèsí, tí àtọ̀sí bá pọ̀ lára èèyàn jù, tàbí infection kan, tó bá bá obìnrin ní àjọṣepọ̀, tó ti dìde lórí ẹ̀, tó wá lọ tọ̀, títọ̀ bá ti pín méjì, tó tọ̀, ìtọ̀ ẹ pín, ìkan gbẹ̀gbẹ́ báyìí, ìkan gbẹ̀gbẹ́ báyìí, lọ tọ́jú ara ẹ dáadáa. Lọ tọ́jú infection, tọ́jú àtọ̀sí. Ẹ wá rí gbogbo èyí tí mò ń sọ bọ̀ látàárọ̀ nípa àtọ̀sí náà ni. Àtọ̀sí wà lára obìnrin, àmọ́ ọ̀nà tí ó ṣe máa ń gbà yọ wọ́n lẹ́nu yàtọ̀ sí bó ṣe máa ń gbà yọ ọkùnrin lẹ́nu, nítorí pé obìnrin máa ń ṣe nǹkan, wọ́n máa ń ṣe period wọn, so kì í jẹ́ kó tètè hàn lára wọn. Àmọ́ obìnrin tó bá ní, tọkùnrin bá rọ̀lú, kò sí àní-àní, bó bá ti treat ẹ̀ tẹ́lẹ̀ yóò tún ṣe padà náà ni. La fi sọ pé tá a bá ti ń tọ́jú ara wa, ẹ jẹ́ ká máa tọ́jú ìyàwó wa náà. Ẹ̀rí èyí tí mo mú wálé ní nǹkan tó simple ni. Mo ṣàlàyé náà lánàá pé ní last video mi pé bá ṣe máa fi ìkarahun ìgbín tá a máa fi ń treat àtọ̀sí. Kí ni nǹkan náà tá a máa wá? Ìkarahun ìgbín ẹyọ kan náà ni. Àní jó, ẹ jẹ́ ká jù sínú iná, inú èédú náà, kó jóná, kò ní jóná, yóò sì ṣe gbunduku yẹn, yóò ṣe síbẹ̀ náà ni. Tá a bá ti wá jù síbẹ̀, ẹ jẹ́ ká mú orí sìmẹ́ǹtì. A gbọ́dọ̀ lọ lórí ọlọ o, a kì í lọ lórí ọlọ, orí sìmẹ́ǹtì. Tó bá yẹ pé táìsì a gbọ́dọ̀ lọ ń bẹ̀, orí sìmẹ́ǹtì kan kéré wọ́n ti rẹ́ lágbèsí, láwa lọ tí ó kúnná. Tí ó bá ti kúnná lórí sìmẹ́ǹtì yẹn, a fi nǹkan kan míì sí lẹ́yìn nǹkan tá a lọ yẹn. Ẹ jẹ́ ká rọ́ pamọ́. Báwo la ṣe máa wá lò ó? Ẹ̀kọ gbígbóná, ẹ jẹ́ ká máa bu díẹ̀díẹ̀ sínú ẹ̀ ká máa mú. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ó gbọ́ àtọ̀sí. Ó gbọ́ àtọ̀sí dáadáa. Gbogbo ibi tí àtọ̀sí wà ní ara, gbogbo ẹ̀ la máa tọ̀ dànù. Bẹ́ẹ̀ ni. Ẹ wá rí èyí tí mo ṣàlàyé yìí, ó kéré lójú o. Èmi gan fúnra lára mi ti lórí nígbà mo sì wà ní kékeré, bóyá ọmọ bíi 17 years. Nígbà náà tí nǹkan yẹn ṣe mí náà, nígbà náà ni ó dẹ̀ rú ń bà mí àti sọ fún dádì mi. Wọ́n rò pé bóyá olúwẹ̀ tí ń ṣèṣekúṣe.
ó ní mo fi ní àṣírí yẹn lọ́wọ́. Dísìn bí mo ṣe ń sọ yìí mi ò tọ́jú ẹ̀ rí mọ́. Ó dáa fún àtọ̀sí, ó gbó àtọ̀sí dáadáa. Mo sì tún sọ kan náà rí nígbà tá a ṣe bẹ̀rẹ̀ YouTube ṣíṣe nípa àtọ̀sí náà ni. Mo sọ nípa ewé lára pupa, ewé lára funfun, àgbò, ewé lára pupa àti ewé lára funfun la máa wá. Àgbò dáadáa lómi, á wà fún mi sínú kẹ́ẹ̀gì kan. Ṣé wá rí iṣẹ́ eléyìí? A lò pẹ̀lú oògùn òyìnbó ni. Atótó arére ìròyìn ayọ̀ kan mo mọ́sẹ̀ ti gbọ̀n yín o. Ẹ tẹ́tí ibùdó jẹ́ kí n máa bá mi ká lọ. Mi ò pé méjì, èmi náà ni Pastor Brain. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ò mú ròyìn ìbànújẹ́ wá fún yín, àfi ròyìn ayọ̀. Ẹ wo iléeṣẹ́ kan pàtàkì tí a mọ̀ sí Ewéjẹ́ Bend Nigeria Limited. Wọ́n ti ṣàgbékalẹ̀ ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà, ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Produced by Dr. Olatiboye Mutiu aka Ewéjẹ́. Fọ́tò máa mọ̀ bọ́ iṣẹ́, àmọ́bọ́ ìyàwó, àmọ́bọ́ ọkọ, àmọ́bọ́ tó wọ́páyé ti kẹ̀yìn sí ẹ. Ọ̀nà àbáyọ ti dé o. Ọṣẹ ìyọ́nú àwọn àgbà. Wo májàyà 5,500 naira péré ni àgbékalẹ̀. Ọ́fíìsì àjẹsí wọn wà ní Unique Avenue Gbága Ìkòròdú Lagos. Telephone 070-3742-2552 lẹ́ẹ̀kan sí 070-3742-2552 tàbí 080-2948-4696 lẹ́ẹ̀kan sí 080-2948-4696. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 090-5333-2747 lẹ́ẹ̀kan sí 090-5333-2747. Fún àfikún kò sí ìlú tọ́ṣẹ yóò kí n dé o, tọ́lá ṣẹ̀ṣẹ̀ kó pé nọ́mbà yìí ọṣẹ yóò sì dọ́dọ̀ rẹ. Wọ́n máa ń lò pẹ̀lú oògùn òyìnbó. Mo ti ṣàlàyé ẹnu fídíò kan náà rí bẹ́ẹ̀ yẹn. Ọ̀nà pọ̀ bí a ṣe máa ń tírìtì àtọ̀sí dáadáa. Torí tí àtọ̀sí bá wà nù ara ẹni tó bá ti ṣe rí, ó ní yóò máa ṣàlàyé bí ó ṣe máa ń ṣèyàn. Ẹlòmíà ní àtọ̀sí òsì orí. Wọ́n lè ti parí iṣẹ́ fún ẹlòmíì láti gba kékeré ẹ̀ gan. Àmọye mọ́kàrún lára obìnrin, wọ́n kàtọ̀ sí táwọn ọkùnrin náà máa ń ṣe sára. Ẹ wá rí òun náà ni mo mú wá fún wa ní èní bí a ṣe máa ń fi ìkara wọn gbé, bá a ṣe máa fi ń tírìtì àtọ̀sí. Nínú last video tí mo sẹ́ndì, mo promise wa bí a ṣe máa lo ìkara wọn gbé kan. So òun ni mo fi mú àdéhùn mi ṣẹ ní èní. So máa gbà níyànjú gbogbo àwa tí a wà lórí ètò yìí ní òní. Kò sí question kan tó special lórí èyí tí mo sọ. Orí cement ni kò sórí táìsì, kò dẹ̀ sórí ọlọ. Torí nígbà tí àwọn oní question bá máa bẹ̀rẹ̀, wọ́n lè ní sáwọn lè fi sínú blender, sáwọn lè fi sínú odó. Orí cement ilẹ̀lẹ̀ lásán láti máa ń lọ. Ó kúnná, bá sì ti kúnná ó ti di lílò. Ẹ rí ọ̀rọ̀ mi kò wá jù báyìí lọ náà ní èmi náà ní Dr. Mutiu Olatiboye tí ayé mọ̀ sí Ewéjẹ́. Tó bá tún wá dìgbà mi á tún máa mú ètò míì tó tún yàtọ̀ sí eléyìí wá. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkélé kí wọ́n fún gbogbo wa ní àǹfààní. Tó ó dàbọ̀.